لا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ọlọ́ni wala taqifu ẹ̀rí pé kọ́ọ̀fù kẹsùrọ̀ ní fa ọgbàdúnmọ̀ rẹ̀ tó dó sangiliti wala taqifu ọlọ́ni ìwọ́mí èèyàn wala taqifu ma laysa laka bihi ilmun ní tó bá nímọ̀ nípa rẹ̀ má gbẹ́sẹ̀ lé o má dúó lérí ní tó bá nímọ̀ nípa ẹ̀ ní tó bá má dájú nípa rẹ̀ má ṣe kíni má dúó lérí ẹ̀ kí bó ti rí nù kẹ́mọ̀ bá ti ń kéwú ẹ̀mọ̀ kẹ́kọ̀ọ́ ayé nínú ẹ̀kọ́ ayé tẹ́kọ̀ọ́ nù ẹni tó bá ti fọ́ọ̀lù síbi pé ọ̀rọ̀ tí ìdálójú ti ń gbé káàkiri àbọ̀rò tí ẹ̀rí bẹ̀ lọ́kàn hún ẹ máa burú sí mẹ́mẹ́ tí wọ́n bá ní lágbájá yìí òsìnà ìjọ tó pàdé ọlọ́run ó tó kí wọ́n bẹ̀rẹ̀ àbí òtó torí pé bí wọ́n bá dúró ọjọ́ ọlọ́run kí ni ó gbẹ̀yìn rẹ̀ àmọ́ kò sẹ́ni tó kú ire bí ẹni tó dárí jáde kíámà tọ́lọ̀ ní máa lọ wọn là ìdáná tí a ti yọ̀ǹda rẹ̀ kò sẹ́ni tó ṣe rí ibú tẹ́ni tọ́lọ̀ ń bí ń béèrè ó sì àgbákò torí pé kúlù mọ́ ní ẹrú kíbà gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti rí ní lọ́kàn pé a sì hàn lè máa bí láwọn béèrè kan ìyàjọ́ ba ọlọ́ni wala taqifu ma laysa laka bihi ilmun. ọlọ́ni wọ́n èèyàn má ṣe dúó wọn lé lérí tó ní ma ń pa ẹ̀. inna sam'a. ọlọ́ni inna sáà ẹ̀tún wà náwó amadana inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu. ẹ mà pé ọlọ́run yìí bá wa ṣe rí ẹni ọlọ́run bá kan sànú lọ ní ọ̀rọ̀ àánú gbà náà ni ọlọ́ni inna sam'a etí tó fi ń gbọ́ ọ̀rọ̀ tí ò rí bẹ̀ tí wọ́n náà tẹ́tí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tó ilẹ̀ kan bò ló ti wí sẹ́nu náà ní mọ́ sọ kí ń gbà wọ́n bí ọmọ àlè ní àtọ̀wèrè wọn bí ọlọ́ni tó fi ń gbọ́ tó fi ń gbà gbọ́n wal basara in tí wọ́n lọ lè kó sínú fíìmù kí lágbájá fẹ́ bà ló kọjá ẹjẹ́ hun ọ̀rọ̀ kan kábi ṣe fíìmù póhun ni bí àwọn tí wọ́n lè ṣe fíìmù ànábì pé ànábì ṣe kìnnìkan ọlọ́run lójú ìwọ́ tó ń wó tó ń gbà wọ́n ti tú àṣírí kàtà rẹ̀ ojú tó fi ń wò náà wal fu'ada àbá máa kéwú dáadáa wal fu'ada àbí kò sì gbé wal fu'ad inna sam'a wal basara wal fu'ad. sẹ́yìn méjèèjì ń léwu àbí òléwu èyí tó wá léwu jù ọlọ́run tó wá ní wal fu'ad ọkàn tó fi ń rò pé kìtì lágbájó sì bàjẹ́ nísìn bí sí ń lọ́run kó sì ṣubú lulẹ̀ ọlọ́ni tó rò wọn náà wọ́n tó bí ọ ọlọ́ni wọn náà ọlọ́ni kú kullu ulaika kana anhu mas'ula kullu ulaika kana anhu mas'ula. ọlọ́run láti tí tó fi gbọ́rọ̀ àtójú tó fi rí tí ò rí bẹ́ẹ̀ tó gbà pé bó ti rí ni àtọkàn tó fi rò ó ní pé bó ti kò sẹ́ni tó àwọn àfáà sí ọ̀dá wọn kàn ọlọ́ni gbogbo ẹ̀ pátápátá lábẹ́rẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ dání ọ̀bọ̀ wà tó kí àyà yìí náà ọlọ́ni wala taqulu lima la ilaha illallah wala taqulu lima tasifu alsinatakumul kadhib. wó dáadáa alìsìnàtù gani alsinatukumul kadhiba. lima tasifu alsinatukumul kadhiba kéwù lọ kẹsẹ̀ kéwù lima tasifu májèmádì wọn pọ̀jù ara méjì lima tasifu alsinatukumul kadhiba ẹ̀yìn ẹ̀sìn ọlọ́wọ̀n ọ̀rẹ́ ni nípa àbábí ayò onírò ní dáa ayò onírò sí kí ní ẹ̀yìn pé mo ti sé pé ẹ̀yìn ni abọ́lọ́n sí pé náà ẹ̀yọ́ ẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ohun kẹ́yìn tí gbàjọ́ kí wà látẹ̀kúlú wala taqulu lima tasifu alsinatukumul kadhiba. mo wá sí kùránì ọlọ́mọsá bọ̀ alábẹ̀ríkà rẹ̀ ẹ̀ máa tètè láwà kọjá mẹ́ ẹ̀ máa wá kàn wáyà pé ó tó yìí náà sí wà nù kùránì ọlọ́ni wà látẹ̀kúlú ẹ má ṣe máa sọ ẹ má ṣe máa wí lẹ́nu yín lima tasifu alsinatukumul kadhiba. in tó jẹ́rọ àmọ́tẹ̀ bá ń wí fáyé yọmọ dùn náà ló jẹ́ sọ pé ìbọn àfà yìí ìgbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ in tó jẹ́ yọrọ àmọ́tẹ̀ bá ń sọ̀rọ̀ yóò ṣe gíní yóò dùn ahàn yóò ayọ́mọ̀ òkè wàláhì mọ gbádùn ọ̀rọ̀ gan àfà ẹ̀dàkùn ẹgbọ́n tí ń sọ Suratu kílẹ̀ yẹn wà tó mọ́ fẹ́ kẹ́ máa sí Suratu Nahl ayẹ́ kìló ayà 116 lọ́wọ́ Suratu Nahl ọlọ́ni ẹ má ṣe máa sọ tó yẹ pé bí àìbá ń sọ ẹ má ṣe ahàn yẹn ẹ má máa sọ ẹ má máa pa irọ́ tó ṣe pé àmọ́ tá ahàn yẹn bá ń sọ ahàn yóò máa dùn ayọ́ máa fẹ́ gbọ́ kíkáì yóò máa dùn ẹni tí ahàn yẹn ti ń sọ yóò dùn etí tí ń gbọ́ yóò dùn máa náà ọlọ́ni ẹ má máa sọ o. hadha halalun wa hadha haram. ọlọ́ni bẹ̀yìn sẹ́ o ẹ má fa ahàn yẹn sọ ẹ má máa ahàn yẹn má fi parọ́ tẹ́ ẹ bá ń parọ́ náà tí ó wà dùn bá ahàn yẹn bá ń sọ ẹnu yóò dùn gbà tẹ́ ẹ bá ń pa fúnra rẹ̀ ahàn yẹn ni wọ́n máa wá sọ pé hadha halalun wa hadha haram léyìí tọ́lọ́hun òwí farabalẹ̀ afáyì fúnra ahàn yẹn ni wọ́n máa sọ pé ẹ̀tọ́ léyìí ìwọ̀sí ni ẹni yìí o
àtọ̀ wèrè wọn ibi ẹni yìí ọmọ yẹn wèrè tí ó sì rí bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ń sọ ẹnu àyọ́mọ̀ wádùn ọdún bá ń ṣí àrẹ̀ ọlọ́run yẹn má dán wo ọlọ́run níbẹ̀ tí ń sọ́hun. litaftaru ala Allahi al-kadhiba. kẹlẹ́bà litaftaru ala Allahi al-kadhiba láti lè máa hun irọ́ mọ́ ọlọ́run. ẹ̀ntẹ́ nítorí ẹ̀ innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. ọlọ́run gbogbo ẹni tí máa lọ lè hun irọ́ ọmọ tí wọ́n so afá yìí sẹ́gbọ́ padà jágbà bí màlè ẹgbọ́ padà jágbà yàwó rí ẹgbọ́ padà jágbà dalẹ̀ afá wọn lápèjú èkí ìwà wọn àbákan pa ní ọmọ àbá yìí o wọ́n dà pé wọn nọ́mà àbíkọ wà hùn ọlọ́run ní gbogbo ẹni tí bá ti bẹ́ẹ̀ la yuflihun gbogbo ẹni tí bá ń parọ́ mọ́ lọ́hùn tí ò rí bẹ̀ wọn nǹkan hun mẹ́dọ̀ ọlọ́run ò sí parọ́ kan mọ́sàn àwọn ará náà lè máa hun ọlọ́run gbogbo ẹni tí bá ń hun irọ́ mọ́ ọlọ́run ọlọ́run la yuflihun wọn ò ní jèrè wọ́n bá fowó tọ́ ọmọ wọn ò ní jèrè ọmọ wọn bí wọ́n kọ́ ilé wọn tàkún tó kú bẹ́ẹ̀ dájú mẹ́gbẹ́ alifalá ọlọ́run gbogbo ẹni tí bá ń hun irọ́ mọ́ ọlọ́run ní ò ní jèrè ẹ lọ́kọ bẹ́ẹ̀ àti bọ̀tán onírò ní ṣe ọlọ́run ní bá la yuflihun àti bọ̀tán ayé àtàgé àwọn òní dáa afámi ọkùnrin ayé wa ní mata'un qalilun wa lahum 'adhabun 'alim. ọlọ́run gbogbo ẹni tí ń parọ́ mọ́ tí ń pa irọ́ tí ń hun irọ́ láyé òun káyọ̀ bà lè hó fún blọ́gà ló jẹ́ ni o ẹgbọ́ ẹnìkan ló gbéṣẹ́ fún ọ ní o wọ́n ní mọ́wọ́rí àsanwó rẹ̀ fún ọ wọ́n wá followers ní olófin pa ọ ní ọlọ́run mata'un qalilun gbogbo tó lò láyé gbogbo lè kó pẹ́ láyé tó o lè lójú wọn yẹ̀ sí náà lọ wọ́n bá lójú bẹ́ẹ̀ ọ̀sán ló tún rẹ̀ ọlọ́run gbogbo gbádùn tó bá gbádùn ọ̀dà mata'un qalilun gbogbo tá fi gbádùn ayé kò ní kọjá 90 years bọ́ bá lè kọ́ dàgbà tó torí bí wọn bá dàgbà débi kan tó wọ́n máa jẹran kò ní dùn wọ́n tẹ̀ padà sọ kọ́ máa jẹran kọ́ máa jẹja tó bá yọ̀ tó wá ní kọ́ máa jẹ wàrà tó bá léyìn wọ́n wà ní kọ́ máa fún mu obìnrin tó ń lé káàkiri nínú adùn ayé lobìnrin wa wọ́n padà jí kóbìnrin ọmọ kọjá lọ wájú tó máa ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ bá jọjọ kó wà ní nígbà tẹ wà ń sàn gòdè ọlọ́ni gbogbo àgbà gbogbo èyí tó ń sọ káàkiri ọ̀fẹ́ káyọ́ fọ́lò rẹ̀ wọ́n ti fọ́ ọ̀fẹ́ káwọn èèyàn sanwó fún ọkẹ́ kò sí tọ́nu tẹ́nu ọgbà bẹ̀m̀bẹ́ ni gbogbo ọ̀rọ̀ lè lè sọ ọ̀fẹ́ káyọ́ máa yàn pé kò sí tí ò lè sọ ọlọ́ni gbogbo tó lè wù kọ́ gbàǹbẹ̀ lówó àti mata'un qalilun ìgbádùn ọjọ́ díẹ̀ ni. walahum 'adhabun 'alim. ọlọ́run wá ní ẹsọ fún tọ̀hún yóò lo ìnira gbẹ̀yìn ayé rẹ̀ ni yóò sì lò ní ránù sàárè yóò lò ń gbàgbà ọjọ́ ọlọ́run ẹni tẹ́fẹ́ ń dákọ̀ àwọn ṣúgbìn tẹ́fẹ́ ń dákọ̀ ayé àti sórí àtàǹkì àtàǹkì ọ̀tà pé ní kò lè máa gbọ́tùmẹ̀ kò lè máa pọ́lọ́run èsì èló lẹ́ǹsán lówó lé kí wọ́n súnmọ́ra 80 dáyé lọ́dún kan is 4,000 wọ́n ẹ̀sẹ̀ fẹ́ sọ́ dì bẹ́ẹ̀ ni o èló ni owó tá a san lọ́wọ́ báyìí tá a ń lò lọ́wọ́ báyìí 2,000 ìwọ́ wá sọ fún wọn lé pé ẹ̀ẹ́dùn sanwó ní táàmù kọ̀ọ̀kan táàmù mẹ́ta lẹ́nu ọwọ́ gba 10,000 táàmù aláwọ̀kọ́ 10,000 táàmù ilẹ̀ ọlọ́ni gbogbo ẹni bá ti bẹ́ màtá ń wọ́n bá jáde lé kí ó táwọn ní san fọmọ́ wà láhún àdábọ́n ọ wà lu ayé nira iná ẹ̀rú àfá ẹ ma gbẹ̀lú mí ayé rí ọ́ dáńgbà tàbí àwọn skùn tó bá jáde náà kò ní dáma àwọn ayà yìí ní sẹ́mẹ́lá èyí tí ó jẹ́ ńgbà tó bá kún skùn táwọn ti jẹ gbogbo ẹ̀pọ̀ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ lé lọ́wọ́ wọ́n fọ̀rọ̀ lé wọn lọ́wọ́ pé bá báyìí lágbájá jẹ́ bá wa kọ̀ọ̀kan báyìí ká yọ wá rí kí wọ́n sì máa kẹtọ̀ kí sí lóòótọ́ máa yà kódà yìí mẹ́ni tẹ́ ń sọ yìí ẹni tó bá hun rú ẹ̀ ọlọ́ni wọ́n wá fún lówó kan pé bá bá ti lágbájá jẹ́ ẹ̀ ń gbọ́ kinní kan láàárọ̀ yìí ẹnì kan ní kinní kan wọ́n sàkọ kinní hùn kédéré àbí kinní kan kọ síbi kinní hùn báyìí ẹ́ wọ́n kọ kinní kan àwòdì sí yé sì ń bú àlífà wa ó ní kinní kan ó ní bàbá tó bí ìyá òun àti bàbá òun kí ló ní wọ́n sọ pé kinní wọ́n látọ̀ wèrè ni wọ́n fi bí wọn wọ́n dákọ̀ àlífà báyìí ó ní àlífà dàbí wọ́n dákọ̀ rẹ̀ lẹ́nu rẹ̀ tọ́ba ìpínyà lọ́ba hánà wọ́ tó ṣe nǹkan wọn àbí wọn náà lórópin tọ́kàn lọ́wọ́ rẹ̀ nù ọlọ́run wọlé ayé àtàǹkì yìí tún ayé àwọn kí mata'un qalilun ọlọ́run wọlé apọ̀ rẹ̀ láǹkì mata'un qalilun bọ́ọ̀ bá ń gbádùn tẹ́lẹ̀ ọlọ́run kọ́ yọ àdùnkùnú ayé rẹ̀ látòní ìlọ gbogbo tí ń jẹ́ ìnira ní ọmọ tẹ̀lé ọkì wọ́tọ̀ sọ̀rọ̀ ẹni bá rún àtiwọ́ náà bí ó sì rí fún nínú ẹni bá sẹ̀yìn ẹ̀dá bí ó ní bàbá tiẹ̀ ẹ̀fà lífàlẹ̀ ní ayé àkùrá mata'un qalilun ọlọ́run ìgbádùn ayé rẹ̀ díẹ̀ náà ni ó kù tí ó jẹ walahum azabun alim wọ́n padà wá lu ayé nira ọlọ́run gbogbo ẹni tó bá dánwò bẹ́ẹ̀ pọ̀ ní bẹ́ẹ̀ kiri ni walahum azabun alim ayà kan tó nù ayà mí tó wà bẹ́ẹ̀ ẹgbọ́ báhùn sàrẹ́nàtòlá àkàtù Allahu akbar mata'un qalilun wa lahum azabun alim ọlọ́run wa man azlamu mimman iftara ala Allahi kadhiba وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين ومن أظلم ممن افترى على الله الكذب ọlọ́ni tàlẹ́ ọlọ́ni kò sẹ́nìkan tó sàbòsí tó ẹni tí ń hun irọ́ mọ́ ọlọ́run وهو يدعى إلى الإسلام wọ́n sì ń pè pé lágbájá Islam ní ọwá sí mọ́sí náà ayé tó dàrú yìí tó gẹ́ والله لا يهدي القوم الظالمين
gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ alábòsí ni Ọlọ́run wọn ní fi wọ́n mọ̀nà. yuriduna àfà yìí máa kí wútọ́ dáa yuriduna liyutfi'u àfà ní àfà yuriduna àfà yìí má dùn wọn bá kí wú jẹ́ yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. Kùránì ọmọ bú ni ọmọ bọ́ Ọlọ́run ni bí wọ́n ti sọ̀rọ̀ àlífà tó wí pé àlífà dàbí àgínní kan Ọlọ́run yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. àtòun àtàwọn tí wọ́n jọ pìwọ́pọ̀ wọ́n ń gbèrò ni láti pa ìmọ́lẹ̀ Ọlọ́run. wallahu mutimmu nurihi. Ọlọ́run ni wallahu mutimmu nurihi. ìmọ́lẹ̀ Ọlọ́run bí ti ń lọ òun kè débẹ̀ Ọlọ́run ó rí pé òun parí iṣẹ́ tóun. walau karihal kafirun. Ọlọ́run kọ́dà bínú àwọn tí ọmọ orí tí ọba dùn sí. Bára wọn ọba yá sí inú ọba dùn sí Ọlọ́run wọn parí iṣẹ́ tóun. ọ̀rọ̀ náà lágbà púpọ̀ lẹ́nu subhanallah. ìgbà tó ẹni wọn tó wá sí mọ̀kọ́ dímọ̀ sí bismillah Ọlọ́run kí àwọn sàbí kó sí ogbè ìwà wọn sàbí olówà lọ́wọ́ rẹ̀ ká ní lágbájá kan bá ṣe kìnnìkan ẹ wádìí bàbá rẹ̀ kẹ́ bú bàbá rẹ̀ fi tiẹ̀ lẹ̀ ẹ̀rí ẹni tí ń sọ ẹ̀rí ẹni tó takò yí ojú gbogbo ẹni tí ń gbé lágbà ìyọ́n màdàbí àbẹ̀yìn sẹ́nì kankan sí ẹni ọ̀yẹ́kẹ́ mọ̀ pípọ̀ rẹ̀ nìkan kan sẹ́nu òun kálukú jíṣẹ́ rẹ̀ ni ẹni tó bá sẹ̀yìn ẹ̀ fèsì àmọ́ kì í sábà dùn mí gbogbo ẹni tẹ́ni rí ọba ti bí láyé yóò fi hàn kí báwọn tó bí wọn ti rí ni sẹ́yìn kí mo sọ̀rọ̀ kan fún yín inú ẹlòmí àdàbí òní dùn sí o kí lọ́rọ̀ tí mo sọ fún yín mo ní èmi ọba Amẹ́ríkà sí ṣe àbí mi sọ fún yín ní pọ́ọ̀rọ̀ àti ní gbangba kí mi ọba Amẹ́ríkà sí sọ̀tá o gbogbo àdàbí Amẹ́ríkà sí à ń jà tá à máa ń pariwo à ń yọ̀ ni lọ́ba ìpọ́lọ̀ ń bá fẹ́ hàn wá lè mà tó yẹ kí bọ́dà jágbà ti jẹ́ mùsùlùmí abẹ́nìkan nù wọn ọjọ́ máa lọ́nu ẹnìkan ò lè jẹ́ kírísítẹ̀ nínú wọn kájọ máa kó àgbákò wọn á mọ̀ padà náà ayọ̀ lásán là ń yọ̀ kìí ṣe ẹni tó bá ti á kó lé kan jù náà ní àdìbò náà nídà nígbà bá wá yọ agbá sí mùsùlùmí ẹgbẹ́ rẹ tó ní bí wọ́n bá dé láyé ẹgbọ́dọ̀ fàyè gbà wọ́n tọ́kí lọ́wọ́ àti mú kèfèrí kọ́dà kèfèrí ọgbọ́dọ̀ máa sọ́ọ̀kì tí ọba ti dájú jà kọ́ ká tó wá pàmò wá hun gbogbo ìta kan ìta ń sọ yẹn fi ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yẹn sì tún pẹ́ ẹni náà sákìsì kí wọ́n lọ lè ṣàtúnṣe tí wọ́n máa ń ṣe ohun tí ọ̀dà ọ ṣàtúnṣe o kò ṣàtúnṣe o aburú ọba náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀la gbókàlùkù ṣe ń gbọ́ táwọn fi ha ìwé èèyàn olélé yìí eré ibú òní àní èrì bó ti lè wọ́ ọmọ mi eré ibú yọkàn ẹni bá ṣe ẹ bá wí ẹni tó bá lè jáde ìtàkì lágbájá ẹ̀yọ́ màmí ẹ má bẹ́ẹ̀ ní àkàṣe kankan wọ́n yẹ kẹ́ wúrú ẹni ọ̀kẹ́ àà kọ́dà bẹ́ẹ̀ ni ibà ń ṣe kọ́dà ibà ń sojú ayé àmọ́ wallahi ọ̀dà lórí wọn sojú ayé ká máa ń sọ fún yín bẹ́ẹ̀ ẹni tí bá ń jẹ́ ẹ máa jàjára yín lọ bọ́bá ọ̀ tí ẹrù wọn kákó oró tọ́jú orí ǹgá ẹni yìí náà sì ní kọ̀ bá ròyìn wá wo àwọn pọ́dọ̀tì tó tara wọn jáde wọ́n wá wúrọ̀ ọ̀rọ̀ wọn jáde ọ̀ntọ́ tó wà lọ́kàn yìí ni pé járánkì àlífà dàbíyà ọlọ́ni wallahu wọn lọ ní yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. ọlọ́ni tó ẹgbẹ́ ẹgbẹ́ pé ọlọ́ni yuriduna liyutfi'u nurallahi ọlọ́ni wọ́n gbèrò àti pa ìmọ́lẹ̀ Ọlọ́run tí ń bẹ lára wọn ni. wallahu mutimmu nurihi. ọlọ́ni mọ́lẹ̀ tó wọ́n parí rẹ̀ yóò pé àfà yìí ẹni tó ń sọ̀rọ̀ sí i nísìnyí ẹni tí bàbá wọn dáwọ́lé tí ọ̀yọ́ lójú ẹ̀mí ọ̀yẹ́ pọ̀ mọ̀ pé wọ́n ti kó léèyàn bíi ti bàbá rẹ̀ ìdálàjì àgbà ṣe tí Ọlọ́run kàkọ́ rẹ̀ pé yọ yọrí àmọ́ àní ti ṣe lójú ayé rẹ̀ bó ti jẹ́ kí mọ́lá sí Mẹ́dínà tó bá wọn lójú ayé ànábì ẹgbọ́ ẹni tó wá sí irú nǹkan ẹni tó lọ́n fi sọ gángan nǹkan kí bẹ́ẹ̀ ni yí ọba tí ọba jọmọ bàbá rẹ̀ Ọlọ́run ní ṣe wáyé kò ní sọ gángan yunifásitì odidi kan walau karihal kafiruna walau karihal kafirun. ẹ̀rọ ìmọ̀ ní àyíkò àfáà mi màdí ìsàlẹ̀ Muhammad kan mẹ́bẹ̀ wọn àbí a tún kẹ́yà kan sí ni ẹja filẹ̀ Ọlọ́run anábì Muhammad ẹ̀rí bẹ̀rẹ̀ dáadáa Ọlọ́run ni anábì ni wà inna àrùbá rìbá tẹ́mà kékeré ọmọ gba interest ọ̀dá wà inna àrùbá rìbá tó bí Ọlọ́run nínú jù láyé pé lágbájá yìí jẹ rìbá ń gba interest àbí ń fún yàn ní interest èyí tó bí Ọlọ́run nínú jù láyé náà ni istitolatu rajuli fi irdi akhihi iná ni kí ẹnìkan máa tá ní sí méjì ọmọ ìyá rẹ̀ mùsùlùmí èrí bú tí ó sì lójú tẹ́ntọ́ ọ̀lẹ́gbà interest lọ tọ́ èyí tẹ́ wá ń fà láàrin ara yín kìnnìkan ọ̀dá alìkìnnìkan tẹ́ ẹjọ́ sí anábì tó sọ sallallahu anábì ni wa man khasama fi batilin wa huwa ya'lam Ọlọ́run ní anábì ẹni yóò tó bá já nípa nǹkan náà dandan nǹkan ayé kan nípa ọ̀rọ̀ ọjájà ń bá òkúrọ́ kan tí wọ́n jọ sí dandan láàrin ara wọn wa huwa ya'lamu tó sì mọ̀ pé lágbájá yóò náà dandan lẹ́yìn tó ń bíjà yìí anábì lam yazal fi sakhatillah hatta yanzi'a ìbínú Ọlọ́run ní yẹ kò ní gbò lórí ẹ̀ ó dìgbà tó bá tó jáwó kòmí tí ń sọ àbí ó dìgbà tẹ́mi bá tó bọ́kù lọ́rùn rẹ̀ tọ́lọ́run bá tó gba ẹ̀mí kò lára rẹ̀ ìbínú Ọlọ́run máa tẹ̀lé kí ẹ wá gbọ́ báyìí anábì wa man qala fi mu'minin ma laysa fihi hubisa fi radigatil khabal
hatta ya'tiya bil makhraji mimma qala ẹni tó bá sọ ẹni tó bá ra ara búbú yàn bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ àlífà tó ní kíní kan àfa àwa tó sọ ànábì lẹ́ni wọn ọ wá sọ nǹkan tí èsì tiwọn hubisa fi radigatil khabal àwọn ọmọ náà wọná tí wọ́n bá wọnú ẹ̀kan bá ń sun ẹran àwọn ètùtù kan máa jáde tó máa kán àwọn ètùtù máa jáde àwọn òtútù tó máa jáde lára ọmọ náà ibi tí bá ń já sí wọn ibẹ̀ ni wọ́n sọ ẹni wọn mọ́ níjà kìyàmá ọ̀hún náà wà nùnà wọ́n tún wá lé àwọn ètùtù wọn kọ́ máa jálù òun tiẹ̀ ibẹ̀ ni wọ́n dè mọ́ yọ máa jóná ètùtù àgbákùn ó sì tún máa dàbò. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. ادعوا كالكوا ولو كره الكافرون. والله متم نوره ولو كره الكافرون. dákun ẹ ti gbé ọkọ̀ báhùn ayẹyọ kan tá tó wà la taqifu ma laysa laka bihi ilmun ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. irú ìjà olè bá wájá ìwọ́n tó lè sọ kí wà salatu wa salam ọlọ́run kọ́ kí ànábì kọ́ kí àwọn sábẹ́ rẹ̀ tó yẹ kí n tó fi bọ́ ní tó fẹ́ pàṣì náà gbogbo 27 minutes àbí kí ní kan tó lòun ní tó tó lòun tó fẹ́ pàṣì náà nù wọ́n fẹ́ kí inú àwàdà bí wọ́n bàjẹ́ yóò ní rídùn mọ́ ní ayé rẹ̀ látò ẹ sàmí ẹni ó bí ọ̀n sẹ́hun ọlọ́run jọ kábàámọ̀ gbogbo tó gbà lérò ń pátá tó fi ṣe bẹ́ẹ̀ pé kí inú àwàdà bí wọ́n bàjẹ́ ọlọ́run dàbànújẹ́ sínú ayé tó mo ti gbọ́ sí tí mo gbà ẹ̀yin ẹ̀sìn ló kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bí ọ̀hún ti ń gba ìpè wọn bẹ́ẹ̀ náà lẹni tó ń bá fi ara rẹ̀ fọ́ ìpè nínú ó sì gbà ẹ má fa ìpè ní tí ò ní fi pè fún la taqifu ma laysa laka bihi ilmun ní tó bá máa ń pa ẹ̀ má jẹ́ wọ́n tí ọ sọ wọ́n sì dúró lérí ẹ̀ má sára búkọ̀ ọ̀rẹ́ àbú ẹnìkan tó bá wá láyà pé tọ́lọ́wọ́ bá ṣe kó ṣe máa bá bẹ̀ lọ àmọ́ mata'un qalilun wa lahum adhabun mata'un qalilun wa lahum adhabun alim. subhanakallahumma bihamdik insha Allah fíkì wa níjọ́ àbí ọlọ́run dákọ̀ jáwọn bẹ̀rẹ̀ dáadáa abẹ̀rẹ̀ wà sí àjẹ́jọ́ tọ́sí tó lọ yìí náà insha Allah pẹ̀lú ògùn ọlọ́run jọ Friday ẹ má tún kéde yín ẹni tápì ọwà tó ti yé wọn ọlọ́run kọ́ dákun àfàánù rẹ̀ bí ó ń tọ́lọ́run òwúta nẹ́bí gídákun mẹ́jà ogun ti wà sánú ọlọ́run àwọn ènìyàn ọlọ́run kan ní àtiwájú kanú rẹ̀ ọlọ́run kan kọ́mẹ̀tì ó ní àfọ́mọlẹ̀ mo ti dislike yín tẹ́lẹ̀ pé like yín torí pé wọ́n bá ń sọ̀rọ̀ àdàbí àgbẹ̀rẹ̀ kàṣẹ́ yìí dá sí kẹ́ni dá sí wọ́n gbà tí èpè èèyàn bí mi tí àdámọ́ ọ̀sẹ̀ mi tó ti yé báwọn ẹ̀yìn bá lọ́dọ̀ alájà àgbà wọ́n gbọ́ fídíò alájà àgbà tí wọ́n ní gbogbo ọmọ kí yòókù bá kan náà ní tòkí wọn mo tún wá fẹ́ yá àwọn yòókù wa tí wọ́n bá ń ṣe déédéé bí ó ń kálukú ti máa ń tara sí ọyà tọ̀tọ̀ ẹ̀yìn bú ẹnì kankan o déédéé tó wá rí pé àwọn lè fi dá sí nǹkan alájà àgbà náà kò sí sábúrú mẹ́ tí àwọn akémi náà sọ ìdí mọ́ sọ yìí nísìn ẹlòmíì ò tún lè sọ báyìí wọ́n tún ní tọ̀ nígbà ẹ̀mọ̀ nǹkan bá ládàbí ọmọ kí alájà àgbà ni wá tèmi yàtọ̀ mẹ́ wọ́n máa ń dákọ̀ àlífà alájà àgbà àjọ jẹ́ kinní kan ni nígbà tí yàn bá ní àlífà dàbí àpò ti wí wọn pé kinní kan ni wọ́n bí wọn bàbá ìyàwó mi ni nítorí sọ ni pé wọn bí ìyàwó mi rí nu ẹ̀yẹ fi yín lé ẹ̀jẹ̀ mi ọmọ dáná ẹ̀yin náà máa yanjú bó ti rí lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ làwọn jàmáà yòókù náà èyí tí máa ń káwọn kálukú máa bí ti máa ń wà lọ́tọ̀ọ̀tọ̀ nù. wọ́n máa padà máa fi báwí ní pé wóróworó ní wí káyì sọ ìpè tí kò ráyìn sì sẹ́lẹ̀ káwí báwọn àwọn ọmọ mi wọ́n padà di pé wọ́n máa padà máa wá sí pé àlífà bàbá yìí ni wọ́n sọ báyìí parí ẹni ẹkùn sí i. ọ̀tẹ́nìkan kọ̀ọ̀kan ni lẹ́yìn àwọn ọmọ alájẹ́ àgbà àwọn ọmọ ilé bàbá ẹ̀kùn mọ́fẹ́ ní kọ̀ọ̀kan nìkan tó jù mí lọ. ẹ dákun abẹ́yìn ló kọ́ lóhùn ní máa ń dùn mí kékeré tà níjà ok ẹ̀kọ́ kí n la fẹ́ kọ́ bí 27 minutes wọn tó bá gbọ́ nísìnyí ẹ̀kọ́ ìsìlámù ìwọ tó bísùn láàmú àrùn tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá a ti sọ yìí tá a sọ yìí tó mú tiẹ̀ ń bẹ̀ yìí nísìnyí ẹ̀kọ́ kàbẹ̀ kẹ́kọ̀ọ́ rìbá tó bí ọlọ́run nínú jù kí lànà bí pé kẹ́yìn ọba yọ da fọmọ yóò tó ṣèbò rẹ̀ kẹ́yìn ọba méje ọmọ làkejì rẹ̀ jẹ́ kọ́tà ní sí méje ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ kí ló dé ṣe bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ dáadáa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.